Akú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi tàbá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin ló wà Ṣẹ́gun Olúwapamẹ́rin lórúkọ mi. Bá yẹ pé first time títí ní eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì lọ́fọ̀ọ̀sẹ̀ náà sì lè dá sí ẹ bá subscribe sí ẹ̀rọ ẹgbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀ máa kọ̀ọ̀kan níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ̀ bá wa tẹ́ tán kọ́ bí gbọ̀nsán mẹ́ta kan wá tí ń bẹ lókè òun tẹ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all tó bá ti tẹ̀ tán ìyọ̀ǹda rẹ̀ ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo àtàwọn ìtàn bá ti jáde. n ò rí ní ìgbésí ayé wọn bá pàdé níbi kankan rí bóyá ṣe irun bí kankan fọbọ yẹn alábòsí ayérayé ni tó yẹ ló fi jẹ́ pé n tó ṣẹlẹ̀ sí yẹn n ti ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ yẹn ó dùn mọ́ mi nínú débi pé èmi ìka n ti ń ṣẹlẹ̀ sí yẹn dùn mọ́ mi nínú débi wípé kóun náà fíìlì hìtì pé kí gbogbo ayé ọ̀dẹnubọ òun nìkan kó fíìlì ẹ̀ ó ti má wa lára kò ní ìtumọ̀ ẹ̀ka lápọ̀dọ̀ ti wá ń bì mo mọ ní 7,000 comment tó yẹ pé èpè rẹ̀ ní gbogbo ẹ̀ kò ní ìtumọ̀ gbogbo ọ̀rọ̀ ìta bá sọ sílùú kwara lóluwere fi sàn ẹ̀rín mọ́ ní 8,000 comment tó sì jẹ́ pé èpè burúkú ní ó jẹ́ ogbẹ̀ nílẹ̀ so kí ni wọ́n fẹ́ sọ ń pa ọ̀rọ̀ ọmọ jákujàku tí wọ́n pè ní Alfa Suna yìí ni pé kò sígbà kan tí ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ nípa mi lórí ẹ̀rọ ayélujára mo jàre ni o mo jẹ̀bi ni o kò tiẹ̀ wá ní ṣèwádìí láti akẹ́gbẹ́ fọ́tò mi sókè ní dam ó ti bẹ̀rẹ̀ sí ní dá mi lẹ́bi ní ẹnujọ́ mẹ́ta yí ọ̀rọ̀ kan tí ìyá àyà tó bímọ ẹ̀sẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ rẹ̀ ṣépè láì ṣe mí tí gbogbo èèyàn sì ń dá yára lẹ́bi pé kò yẹ kí ọmọ gbé ọmọ ọlọ́mọ ṣépè bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ pé olórí burúkú yìí tún dá mi lẹ́bi ní ọmọ onírun mú bí kankan fọbọ́ yẹn ọmọ àlè ọmọ jákujàku yẹn so ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ tí láàrin òun àti àwọn olórin kan lẹ́nujọ́ mẹ́ta yìí lánàá ni mò ń scroll ní orí TikTok ni mo bá pàdé fọ́nrán kan tó gùn gbọ̀ọ̀rọ̀ báyìí wọ́n ní wádìí ohun gbogbo dájú kó o sì di eléyìí tó jó ti tọ́ ọbẹ̀ mu èmi ń kú farabalẹ̀ gbọ́ gbogbo fọ́nrán ọ̀hún ó gùn gan o bóyá bí over 19 minutes. ẹ kú dédé àsìkò yẹn lára wa ọ̀rọ̀ lórí ọmọ kan tí ń pè ní Alfa Suna ni mo fẹ́ sọ àkọ́kọ́ náà ọ̀rọ̀ sẹ́nìkan mọ́ yọ torí bó ṣogún ọdún sí gbogbo èèyàn ní ọba ọlọ́run ló mú ọ o èyí tí ẹ sọ ọlọ́run nìkan orí mi gan wà lára àwọn tó mú ọ because ẹ rí ọmọ yìí alábòsí ẹ̀dá ni alábòsí ayé àtọ̀run níbẹ̀ ṣe ń wò kò sí ọ̀rọ̀ kan tó lè fa èmi yàtọ̀ fún pé bóyá ó tiẹ̀ tó wá jálábòsí ó kórìíra mi débi pé n ò sì mọ́ rí o n ò rí ní ìgbésí ayé wọn bá pàdé níbi kankan rí bóyá ṣe irun mú bí kankan fọbọ́ yẹn alábòsí ayérayé ni tó yẹ ló fi jẹ́ pé n tó ṣẹlẹ̀ sí yẹn n ti ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ yẹn ó dùn mọ́ mi nínú débi pé èmi ìka n ti ń ṣẹlẹ̀ sí yẹn dùn mọ́ mi nínú débi wípé kóun náà fíìlì hìtì pé kí gbogbo ayé ọ̀dẹnubọ òun nìkan kó fíìlì ẹ̀ ó ti má wa lára kò ní ìtumọ̀ ẹ̀ka lápọ̀dọ̀ ti wá ń bì mo mọ ní 7,000 comment tó yẹ pé èpè rẹ̀ ní gbogbo ẹ̀ kò ní ìtumọ̀ gbogbo ọ̀rọ̀ ìta bá sọ sílùú kwara lóluwere fi sàn ẹ̀rín mọ́ ní 8,000 comment tó sì jẹ́ pé èpè burúkú ní ó jẹ́ ogbẹ̀ nílẹ̀ so kí ni wọ́n fẹ́ sọ ń pa ọ̀rọ̀ ọmọ jákujàku tí wọ́n pè ní Alfa Suna yìí ni pé kò sígbà kan tí ọ̀rọ̀ lè ṣẹlẹ̀ nípa mi lórí ẹ̀rọ ayélujára mo jàre ni o mo jẹ̀bi ni o kò tiẹ̀ wá ní ṣèwádìí láti akẹ́gbẹ́ fọ́tò mi sókè ní dam ó ti bẹ̀rẹ̀ sí ní dá mi lẹ́bi ní ẹnujọ́ mẹ́ta yí ọ̀rọ̀ kan tí ìyá àyà tó bímọ ẹ̀sẹ̀ kan bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ rẹ̀ ṣépè láì ṣe mí tí gbogbo èèyàn sì ń dá yára lẹ́bi pé kò yẹ kí ọmọ gbé ọmọ ọlọ́mọ ṣépè bẹ́ẹ̀ ǹjẹ́ mọ̀ pé olórí burúkú yìí tún dá mi lẹ́bi ní ọmọ onírun mú bí kankan fọbọ́ yẹn ọmọ àlè ọmọ jákujàku yẹn so ọ̀rọ̀ kan wá ṣẹlẹ̀ tí láàrin òun àti àwọn olórin kan lẹ́nujọ́ mẹ́ta yìí lánàá ni mò ń scroll ní orí TikTok ni mo bá pàdé fọ́nrán kan tó gùn gbọ̀ọ̀rọ̀ báyìí wọ́n ní wádìí ohun gbogbo dájú kó o sì di eléyìí tó jó ti tọ́ ọbẹ̀ mu èmi ń kú farabalẹ̀ gbọ́ gbogbo fọ́nrán ọ̀hún ó gùn gan o bóyá bí over 19 minutes ṣe wá rí àwa nítorí pé bóyá ọjẹ́ olórí kóòsà ká má sọ̀rọ̀ síbi ọ̀rọ̀ lọ ọmọ wọn jẹ̀bi ọ̀rọ̀ tí wá ṣe rí nù the fact pọ̀ jẹ́ olórí kórí the fact pọ̀ jẹ́ wèrè èèyàn kò mí ìgbẹ́ bóyá ká má sọ̀rọ̀ síbi tọ́rọ̀ ń lọ
ọmọ Suna àbí kí wọ́n pè kò jẹ̀bi ìdí sì rèé. Ṣé rí gẹ́gẹ́ bí ọmọ tálíkà tí ó kàn fi ṣàbòsí nínú ẹjọ́ tí ń rò yẹn òun ni láti máa sọ wípé mo nífẹ̀ẹ́ kí n gidi Dr. Saheed Osupa ọba orin mo nífẹ̀ẹ́ kíní kan ọba orin o ò nífẹ̀ẹ́ anybody ọ̀gbẹ́ni n tó jẹ ló ń wá káàkiri n tẹ́mi máa ń sọ fún everybody nìyẹn. ọmọ tálíkà dàbí kìnìún aginjù ni ó yàtọ̀ sí kìnìún inú zoo èyí tí wọ́n ṣe lọ́jọ́ síbì kan tọ́jà wípé ó ti mọ táìmù tí wọ́n gbóúnjẹ àárọ̀ wá gbóúnjẹ ọ̀sán wá gbóúnjẹ alẹ́ wá kìnìún inú aginjù ọjọ́ 5 straight ó lè mọ́ rí ní tí ó jẹ. So we are built for survival. In bá ṣe survival ńlá ń wá káàkiri. Torí ẹ̀ ni èmi fi máa ń sọ wípé mi nífẹ̀ẹ́ anybody o. Ní tèmi ó jẹ lèmi wá káàkiri o. So tí n bá dọ́dọ̀ rẹ, n tí ń jẹ ni mo wá wá. Tí n bá dẹ̀ ti ń rí, of course màá wà pẹ̀lú ẹ. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ìwọ ló ń wẹ́ tí ó lóyà sí ẹ táyé ó fi tán. Ìwọ ló ń wá yẹn káàkiri wàhálà wa àtàwọn ẹbí ẹ̀dẹ̀ nìyẹn. Èmi ń wá nǹkan tí máa jẹ káàkiri gẹ́gẹ́ bí kìnìún aginjù ni. So òun wá n tó jẹ káàkiri ni n tó jẹ lọ wá dọ́dọ̀ àwọn Òṣùpá. Èéṣe kẹ́ mo nífẹ̀ẹ́ wọn dúdúdúdú mo nífẹ̀ẹ́ wọn dọ́kàndọ́kàn kò sí èèyàn mọ́ nínú ẹbí tiyín ṣé ẹ̀yin èyí nífẹ̀ẹ́ ara yín nínú ilé tiyín ni ìwọ ò lè nífẹ̀ẹ́ àbúrò bàbá tiẹ̀ àbó ò lè nífẹ̀ẹ́ kò sí ọkọ mi olórin kankan tí ń kọ fújì lẹ́gbẹ̀ẹ́ lé ọ̀dọ̀ yín tó lè nífẹ̀ẹ́ so ẹni tó ti lórúkọ tó ti lówó tó ti ní nǹkan kan sí ẹni láti lọ kọ́ bí ẹ ṣe máa ń sòótọ́ ọ̀rọ̀ torí ẹ̀ lẹ́ẹ̀fi lè nífẹ̀ẹ́ tèmi ẹ̀ lè láìkì èmi because èmi I'm a very blunt person sàǹsàn láàrin àjẹ́ ni mo ní pẹ́ kọ sàkátà pàálàgbà sí tọ́ tó bá ti ń yọ̀ bọ́lọ́bọ́lọ́ àrùn ní bẹ́ẹ̀ ó ní mo nífẹ̀ẹ́ mọ gbogbo àwọn tó bá ti wá lọ́ tí wọ́n ti làmìlaka ni wọ́n máa ń nífẹ̀ẹ́ olóbùsàn ni ọ irun mú ẹbí kankan fọbọ́ àfi bí kankan àbókí ó lè gbogbo àwọn tí wọ́n bá ti lówó lọ́wọ́ òun ni wọ́n máa ń nífẹ̀ẹ́ tiẹ̀ gbogbo àwọn tó ti lówó tí wọ́n ti jẹ́ ní ìlà àwùjọ ni wọ́n máa ń nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn ni wọ́n máa ń nífẹ̀ẹ́ dúdúdúdú ẹ má dá lóhùn jàre kó jẹ̀bi ṣùgbọ́n alábòsí ni ní tí ọ̀jẹ̀ ni ń wá kó wá mọ bí ó ṣe sọ torí pé kẹ́ ẹ má bàa bú báwa ṣe rí kíló kan rú tiwa pẹ̀lú bẹ́yìn ó sọ̀rọ̀ sẹ́yìn má tà ní ìwọ àwọn ọba rú tèmi kéde bá post video àwọn èèyàn sọ nǹkan tó yẹ kó jẹ́ pé èmi o whenever I need anything I post my account number ní tẹ́ bá fẹ́ sọ lẹ́sọ̀ọ́sẹ̀ ní ẹnujọ́ mẹ́ta tí mo post account number tẹ́yàn máa rà lágbàlódé tí ń ṣẹ́wú lọ́dọ̀ rédíò ní ìkí bẹ́ẹ̀ sí ní sunkún káàkiri gbogbo orí ẹ̀rọ ayélujára pé àbúrò yín ó tún ti gbé bára rẹ̀ dé o ó ti ṣe bá èmi ò ní ẹni tí mo fẹ́ lọ pé èmi ti ṣe gbogbo èèyàn tán so wọ́n bí ìfipá àwọn ti lè block mi everywhere lè block mi lọ́dọ̀ àwọn ará social media tẹ́jẹ́ fáǹsì wa tẹ́jọ́ jẹ́ fáǹsì gbogbo wa àtiwọ́ tó ń kọ́ ni o àtiwọ́ tó ń ṣe rédíò àtiwọ́ tó ń jó gbọ́ aráàlú ni gbogbo wa jọ ń ṣe tá à ń ṣe fún so àwọn ní fáǹsì gbogbo wa ó lè block mi mbẹ̀ ọ̀dọ̀ olówó ẹgbẹ́ ló ti lè block mi so if I need anything I post my account number kò dẹ̀ sí tó bá ṣe sí so tẹ́ so eléyìí alábòsí ni ẹ̀rù ń bà wípé tó ń bá post account number òun gbogbo nǹkan tó ń pass through yẹn ó ti he has been passing through things according to him for like a while so ẹ̀rù ń bà pé tó ń bá post account number òun wọ́n lè máa bú òun wọ́n lè máa ṣe gbá kí ló kan rú tèmi pẹ̀lú pé rú ti ní ó sọ̀rọ̀ tá a lẹ́yìn sẹ́yìn mátà ni àti jẹ́ta tẹ́yàn máa rà àgbàlódé tí ń ṣẹ́wú lọ́dọ̀ rédíò ní ìkí tí ń sunkún káàkiri sẹ́rí kí n dáwọn lóhùn sẹ́rù tèmi ò ti wá kọjá gbogbo yẹn so èmi ti sí ó ní preparedness ni wọ́n ń pè ó níbi tó ti máa prepare mind ẹ̀ dé nínú entertainment industry tó yẹ pé kò sí anything tó máa ṣèkì ẹ mọ́ ìtìjú òtajà tá a gbé dání yìí ìtìjú òta so olóńgọ sábẹ́ olókìkí kan olóńgọ sábẹ́ olórin kan pé bóyá o lè máa fi wọ́n ṣe backing pé tó bá ti wá nídìí owó kan o lè máa bá wọn sọ àwítà ìwé oní ìwé tẹ̀lé yẹn torí pé èèyàn ló lọ o lè ní ẹ torí pé ló lọ náà wà lára rẹ̀ kí ló dé tó yẹ pé ńgbà tí o sọ pé èyí tẹ̀lé èèyàn torí pé èèyàn ló lọ kí ló wáyé tó yẹ pé ńgbà tó o bá nídìí bùkátà kan àbò wà nù iṣu kan tó rí kó àyàwó o ṣe máa pè o ṣe máa sọ fún ńgbà tó lè tẹ̀lé èèyàn torí pé ló lọ. òye tó lè mú sọ fún iṣẹ́ rí gbogbo wa pátápátá là ń tẹ̀lé ra wa nítorí nǹkan kan àbí mi lèkélèké ò torí ọlọ́run tẹ̀lé mọ́ ẹ lóyún nítorí kálukú jẹ ní wá gbogbo wa là ń tẹ̀lé ra wa nítorí nǹkan kan àbí mi ẹni tí ò tẹ̀lé yẹn nítorí pé kí wọ́n lè fún lówó ó ń tẹ̀lé yẹn nítorí pé ẹni yẹn ní orúkọ tó ń bá dẹ̀ fi súnmọ́ òun náà máa lórúkọ látara rẹ̀ ó máa mọ àwọn tó lórúkọ sùn òun máa gbàgbé yẹn blow bí àwọn sport doctor ṣe tara pàṣọ blow táwọn tí lẹ́dà tara pàṣọ blow táwọn nǹkan tí wọ́n tara ara wọn blow bẹ́yẹn so ó máa lórúkọ so nǹkan tó yẹ kó o fowó rà òun gbà lọ́fẹ̀ẹ́ true wípé o súnmọ́ wọn bí wọn ò tiẹ̀ fún ẹ lówó àbí ṣe o mówó lọ bẹ̀ kó o fẹ́ feature Saheed Osupa sólò òun ò feature rẹ ni ṣùgbọ́n o ò lówó lọ́wọ́ tó fẹ́ fi feature ẹ̀ òun ni mo fi sọ nípa ọ̀rọ̀ àwọn tírí lẹ́dà àti àwọn táyé currency ń gbà yẹn pé táyé currency ò jẹ̀bi ẹni kankan everybody are moving close to him láti táàpù lára pé ojo lórúkọ ni nobody can say mo like wọn ni mo ṣe ń súnmọ́ wọn torí pé o like wọn kí ni kò séèyàn lé tí mo tó lè like àbí so let's be blunt ẹ ká lọ kọ́ bí wọ́n ṣe ń bára wa sòótọ́ ọ̀rọ̀ èmi ò já yín tẹ̀ èmi ò bá yín sòótọ́ ọ̀rọ̀ kò dẹ̀ sí ẹ̀kẹ́ tẹ́ ṣe sí àìmọ̀ iye gbọ́ ìsọ yìí táwa ti gbọ́ lóríṣiríṣi lórúkọ tiwa ẹ mọ̀ pé fọ́nì ti ń kà síbì kan ẹni tó fẹ́ bà mí jẹ́ fún yẹn
olówó ẹgbẹ́ tó fẹ́ bà mí jẹ́ fún yẹn èmi ti bàjẹ́ lọ́wọ́ ẹ̀ o ní ìdí àti try láti bà mí jẹ́ níbì kan èmi fúnra mi ti bára mi jẹ́ níbẹ̀ ìwé gbọ́dọ̀ sọ pé èmi mo dẹ̀ bára mi jẹ́ o èmi ti ibi tó ti fẹ́ bà èmi jẹ́ yẹn èmi ti bára mi jẹ́ níbẹ̀ nígbà tó lówó ẹgbẹ́ ìwà kọ́pù èmi ti bojú ẹ̀jẹ̀ fúnra mi kí ló fẹ́ ṣẹlẹ̀ so kò nídìí pé pẹ́pẹ́ fúru kẹ̀kẹ́ kò sẹ́ni bọ́dì tó ń bọ̀ láti wá assist anybody ọlọ́run ló ń help gbogbo wa so bóyá jẹ́ nìyẹn if I need anything 10 times tomorrow I'll still put my account number online kò dẹ̀ sí ẹ̀ka tẹ́ ẹ ṣe sí so báwọn kìíní yẹn ṣe rí nìyẹn but eléyìí ó ń gọ sí ọ̀dọ̀ ẹni tó lówó tó lórúkọ tó lókìkí láti mú ẹ fi wọ́n ṣe godfather so that whenever tó bá run into trouble monetarily a lè máa rí owó gbà lọ́wọ́ wọn but ọlọ́run mú bóyá àwọn yẹn kì í fún lówó and then òkìkí tó tún lòun tún lè máa wá side by náà torí ẹ̀ mo fi máa ń sọ fún yín ẹ̀yin tí ẹ lọ máa ń gọ sí abẹ́ ìyẹn wípé jọ kí n tiẹ̀ máa bá yín rìn mo nífẹ̀ẹ́ yín ni mo nífẹ̀ẹ́ kíní kan kó lè padà pẹ́ yín because àwọn tẹ̀ ń lọ bá yẹn wọ́n mọ̀ ń tẹ́ ẹ wá wọ́n mọ̀ wípé kì í ṣe ń tẹ́ ẹ wá gangan nìyẹn is either you want to tap from his glory or you want to be taking money from him so is either one of the two ẹ̀yin náà wá obi tọrọ rẹ̀ wá já sínsìn according to his explanation ó ní Saheed Osupa yìí fóun lówó ṣùgbọ́n tí ẹlòmíì bá fẹ́ fún òun lówó tí wọ́n fẹ́ gbéṣẹ́ fún òun tó wáyé pé iṣẹ́ tí wọ́n bá fẹ́ gbé fún òun yẹn tó bá against nǹkan sí Saheed Osupa believe nú ẹ̀ Saheed tún máa sọ fún òun pé kó mọ̀ ṣe so pé wọ́n dẹ̀ fẹ́ fún òun lówó níbi tí why do you have to tell him ó lóun lóyà ní kí ló ń jẹ́ dàbí wèrè lélẹ́yìn ni ó nídìí owó ní ìkéko sí lóyàtì nù yẹn ok ẹni tó wà pẹ̀lú kèé fún ẹ lówó according to you ẹlòmíì dẹ̀ fẹ́ gbéṣẹ́ kan fún ẹ ó ní nígbà kan àwọn ará London kan pé kí òun ó kó kámẹ́rà kóun lọ interview Muri Thunder ó ní wọ́n dẹ̀ sọ pé iyekíye tóun bá fẹ́ gbà kóun ó sọ ó lóun bá tún sọ fún Saheed Osupa ó ní Saheed Osupa sọ pé kóun ó mọ̀ ṣe o tó bá ṣe máa bínú sí ẹ o lóun ò bá tún ṣe ó nídìí owó nìyẹn ìwọ ponú nìyẹn ìyàtọ̀ ń bẹ́nu dẹ́ńpẹ̀ ní loyalty àti kéèyàn ó gọ̀ ìyàtọ̀ ń bẹ́nu loyalty àti stupidity ọmọ tálíkà aláìní we are built for survival not for all this nonsense useless loyalty eléyìí tí ẹ̀ ń gbé lérí káàkiri tí n bá wà lọ́dọ̀ ẹ torí tí n bá rí jẹ ni mo fi wà lọ́dọ̀ ẹ mi ì mọ̀ ń pa ẹ̀ ẹbí bàbá wa Débísí ọmọ ọlọ́pàá èèyàn lókè Ìbàdàn tí n bá ti lọ lé wọn ìtọrọ owó lọ́wọ́ wọn níláyé ṣùgbọ́n ọjọ́kọ́jọ́ tí wọ́n bá ti pè mí wá sílé wọn báyìí kì í less than 150k tó máa ń fún mi ọjọ́ tèmi àti ẹjọ́ máa fojú kanra nínú ìgbésí ayé first time tí máa kọ́kọ́ rí wọn tẹ́ni gbé kí n wá mo sọ fún wọn mo ní bá mi àtẹnujẹ ni mò ń bá káàkiri o nǹkan tí máa jẹ ni mò ń wá ká o nǹkan tí èmi ó jẹ lèmi ń wá ká o ṣé máa rí ní apá ọ̀dọ̀ yín bí bàbá ní òsì ní pàdé tí ó jẹ ọ́ so bẹ́ẹ̀ yẹn ṣe máa ń rìn nìyẹn wàá rìn straight forward ní dọ́dọ̀ olúwa ń sẹ́ kí mo sì nífẹ̀ẹ́ yín ni o mo nífẹ̀ẹ́ yín dọ́kàndọ́kàn ìwọ nífẹ̀ẹ́ bàbá tiẹ̀ ni ṣe ìwọ ọ̀gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ìyá tiẹ̀ àbá àwọn ẹbí yín ẹ̀yin ò ní bí àbúrò ìyá àbábúrò bàbá tẹ̀lé nífẹ̀ẹ́ so ẹ̀yin mọ̀ parọ́ fúnra yín bí ìkíni ń nú agíjù ni wọ́n fi ọmọ tálákà wé ní tí ẹ jẹlẹ̀ ń wá káàkiri it's based on how to survive ní o like anybody òun wá bó ṣe fẹ́ grow látara wọn ni at the same time ó dẹ̀ ń wówó ní tó wá jẹ́ kó dìjà ń sì ní wípé torí pé o kì í rówó látọ̀dọ̀ Saheed Osupa kì í fún ẹ lówó according to you kò kì í fún ẹ lówó and at the same time ẹni tí àwọn míì tí wọ́n bá tó wá fẹ́ fún ẹ lówó ní tí wọ́n bá fẹ́ jẹ́ kó o ṣe ó tún against nǹkan tí Saheed Osupa nífẹ̀ẹ́ sí so kò tún nífẹ̀ẹ́ yẹ kó o ṣe ó dẹ̀ sọ pé okay based on pé olóyà sí o kì í ṣe so ó mì pé òun lose home and away ẹni tó olóò nífẹ̀ẹ́ sí èfún ẹ lówó àwọn míì láti ta tí wọ́n nífẹ̀ẹ́ tiẹ̀ tí wọ́n fẹ́ gbéṣẹ́ mi fún ẹ láti ṣe iṣẹ́ yẹn kò ní dùn mọ́ ẹni tó pé o nífẹ̀ẹ́ sí nínú so kò ní fẹ́ jẹ́ kó o ṣe meanwhile iṣẹ́ yẹn ó yẹ kó o rówó ń bẹ o so o wá ń lose both side o kì í rówó lọ́dọ̀ ẹni olóò nífẹ̀ẹ́ sí o dẹ̀ tún kí ń rówó láti apá ọ̀dọ̀ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ tiẹ̀ náà because o ò ní lè ṣe tí wọ́n fẹ́ jẹ́ kó o ṣe so you just have to stand on your own ọ̀gbẹ́ni onírun bíi kankan fọbọ́ yìí you have to stand on your own àwọn òní torí pé bóyá o jẹ́ èèyàn burúkú kádà ẹlẹ́bi o jẹ̀bi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣùgbọ́n bí tó o ti ṣàbòsí ni láti mọ̀ sọ wípé mo nífẹ̀ẹ́ wọn dúdúdú kò sẹ́ni tó nífẹ̀ẹ́ nìkankan anybody ó jẹ ní wá káàkiri ní tí gbogbo ọmọ tálíkà ó jẹ ló ń wá ká kò sẹ́nibọ̀dì tó nífẹ̀ẹ́ anybody ní tí a jẹ là ń wá ká ìwọ tó ń sọ̀rọ̀ ọ̀fẹ́ tó tún sọ̀rọ̀ owó at the same time ṣé ìfẹ́ àtowó wọ́n jọ wà nínú kàtígórì kan náà ni ọ̀gbẹ́ni bára rẹ̀ sòótọ́ ọ̀rọ̀ you can stand on your own ó ti bẹ̀rẹ̀ comedy for years ṣùgbọ́n ojú kòkòrò olè àtẹnujẹ máa gọ sí abẹ́ eléré máa gọ sábẹ́ olórin káàkiri pé bóyá àwọn ni wọ́n sọ mí déèyàn àwọn ni wọ́n gbé mi dókè nkẹ̀kẹ̀ òun ló sọ ẹ́ di ẹni akúrẹ̀tẹ̀ tó wà ń bẹ̀ dòní ń ló sọ ẹ́ di ó ti wà ń bẹ̀ tipẹ́ tẹ́ ẹ bá ti rí mi ń bì kan tẹ́ ẹ bá ti rí mi ń bẹ̀ mọ́ mi ò sí ń bẹ̀ mọ́ nìyẹn
tẹ́ bá ti rí mi nbì kan tẹ́lẹ̀ tẹ́ bù ṣe gàdà bù ṣe gèdè tó bojú wò bojú rí tẹ́ rí mi nbẹ̀ mọ́ èmi ò sí nbẹ̀ mọ́ nìyẹn ibi tẹ́mi ò bá ti sí wọn kì í bá mi nbẹ̀ mi sí nbẹ̀ mọ́ èmi èdè ẹsẹ̀ tí ò ní sí nbì kan mọ́ tí ó tún wá mọ́ gbọ́ pé kí ẹ mọ̀ pé mo ti kú òǹbẹ̀ tá lẹ́yìn tẹ́ gbọ́dọ̀ mọ̀ pé mo ti kú òǹbẹ̀ ojú ẹsẹ̀ náà máa sọ pé mi ò sí nbẹ̀ mọ́ mo ti change location mi ò sí nbẹ̀ yẹn mọ́ èwo yẹn bá mi fà à ń sọ̀rọ̀ àmọ́ wa ń gọ sábẹ́ ẹ̀fẹ̀ mo ní ó kàn ń fi ọ̀rọ̀ onífẹ̀ẹ́ dé yẹn òfin wojú àánú ni public sympathy ló ń wá ọ̀gbẹ́ni in tó máa jẹ ló ń wá o nífẹ̀ẹ́ anybody which is not wrong because tẹ́mi náà jẹ lèmi náà ń wá káàkiri kò wrong but stand on your feet ó ti dàgbà àgbàlagbà ní ẹ́ ó ti ń bímọ lémọ ó ti dàgbà ó dẹ̀ ti bẹ̀rẹ̀ kọ́mẹ́dì yìí ti pẹ́ ọ̀gbẹ́ni onírúurú bí kankan fọbọ ọmọ jàkújàkú tẹ̀ ń wò yìí láti orí fóònù oníbọ́tìn itel ni mo ti máa ń wò ń gbà yẹn o ọmọ jàkújàkú tẹ̀ ń wò yìí mo ti máa ń wò láti orí fóònù itel ni èmi ti máa ń wò for years in tó jẹ́ kó wà nípa akúrẹ̀tẹ̀dò ní torí pé o lè dájú sí ara rẹ̀ tẹ́ẹ̀kì ni wọ́n ti try láti bà mí jẹ́ káàkiri ọ̀dọ̀ gbogbo àwọn èèyàn nígbà tí wọ́n bá máa dé ọ̀dọ̀ ẹni tí wọ́n ti fẹ́ bà mí jẹ́ wọ́n á rí i pé mo ti bàjẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ mo disappoint ìwé mi kà ẹ wọ́n ṣẹlẹ̀ wọ́n try láti bà mí jẹ́ níbì kan ṣùgbọ́n gbà tó máa débẹ̀ wọ́n rí i pé mo ti bàjẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ èmi tí máa ń bàjẹ́ níbì kan kó tó di pé ìwúlẹ̀ gbìyànjú àti bà mí jẹ́ wọ́n like dídìrín eléyìí kìíní kan lágídí gbà ó fẹ́ bà mí jẹ́ níbì kan tásìrì rẹ̀ tún sí mi lọ́wọ́ lẹ́nu jẹ́ mẹ́ta ìpò ọkọ̀ mọ̀ pé mi ti bàjẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ èmi máa ń bàjẹ́ kiri kò sí dẹ́sẹ̀ èmi ń pà lórí ẹsẹ̀ mi ni tí n bá wà níbì kan tí mo bá lọ tí n bá fi rí mbẹ̀ máa pò mbẹ̀ ni kò sí dẹ́ máa ṣe sí àbẹ́ ya wèrè ni àbẹ́ wá ya wèrè níbí àbẹ́ wá ya wèrè bí. So ọmọ Suna àbí kí ló ń jẹ́ ọ̀gbẹ́ni in tó jẹ ló ń wá ká and then stand on your ground stand on your feet jẹ́ ká yóò mọ̀ pé in tó jẹ ló ń wá ká kiri jẹ́ kí wọ́n mọ̀ pé in tó jẹ ló ń wá ká stop fooling yourself around stop doing like mumu stop doing like didirin kò yẹ mọ̀ ṣe bí ọ̀dẹ̀ káàkiri ìwọ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí ẹni tó jùlọ gan òun pè ń bàbá nítorí tó jẹ lọ́wọ́ ẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé òun rí tó jẹ yẹn tó bá jẹ́ pé òun rí tó jẹ tó fi ń pè ń bàbá yẹn tó ń rí lọ́wọ́ ẹ̀ ìbá tiẹ̀ tún dà wọ́n á mú ẹ̀ wọ́n á rí ẹ̀ wọ́n á mú ẹbí ẹrú wọ́n mú ẹbí ìwọ̀fà wọ́n bẹ̀rù pé ẹnìkan ní kinní kan ti ń sà sẹ́nìkan tí ń jẹ́yàn ọ̀dẹ̀dùn arinlẹ̀ dey play kí wọ́n sà fún Elon Musk tó fi di nítorí lónìí olóhùn bẹ̀rù pé ẹnìkan ní nǹkan kan tí wọ́n sà sẹ́nìkan tí ó fi dẹ̀dùn arinlẹ̀ kí wọ́n sà sí Elon Musk tó fi di nítorí lónìí yẹn so Ọlọ́run ló ní gbogbo àkóso tí ó ṣẹlẹ̀ sí wa lọ́wọ́ torí àwa kì í fọ́ lápá bí lẹ́yìn ìṣù ẹ̀jẹ̀ ó fò ni so you just need to stand your ground ọ̀gbẹ́ni stand your ground kọ́mẹ́dì rẹ o ti ń ṣe ti pẹ́ ṣé kọ́mẹ́dì rẹ ò pé ọmọ ni bí o bá pé rẹ then ṣe fídíò kó tọrọ owó online now drop account number rẹ ká yọbọ dáwó sí ojú tí kúmẹ́ntì náà nìyẹn kì í ṣe pé bóyá ọ̀pọ̀lọpọ̀ tó máa bú mọ̀kù ń ṣe kì í ṣe pé kì í wù yín ṣùgbọ́n ẹ máa ń bẹ̀rù backlash bẹ̀ pé kí làwọn èèyàn fẹ́ wí kí làwọn èèyàn fẹ́ sọ kí ló kàn mí pẹ̀lú táwọn èèyàn fẹ́ wí sáwọn èèyàn mátà ni sáwọn èèyàn mátà ni èwo ló mátà ní àwọn tó ń wò mí yìí kí ló kàn mí pẹ̀lú tí wọ́n fẹ́ wí máa bú mọ̀kù drop account number kò sí ẹ̀ lójú tí ẹnìkan jẹ́ ẹ̀ pè mí ó ní ojú gbà àwọn tì fún mi ojú mọ̀ wù ọ́ tì ní o ó mọ̀ wù ọ́ kójú ó mọ̀ tì ọ́ ni o màmá mi wàhálà wo àti àwọn ẹbí ẹ̀ màdẹ̀ nìyẹn o so pápápá tójú bá ti tiẹ̀ tán ó yá gbalẹ̀ yín lọ lápá bí àwa kì í tijú níta àbá fẹ́ làwa fẹ́ ibi àbá fẹ́ dúró sí la fẹ́ dúró sí àwọn kò má tà ń tẹ́ ẹ fẹ́ wí ẹ̀yin kọ́ lẹ̀ ń ṣe bíùsì so what is the point in thinking of what people will say ọ̀rọ̀ kan tí ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n tá a ní lágbàáyé sọ ó ní if you start reacting to what people will say emotionally you will suffer till you live this life. If you start reacting emotionally to what people will say or what people will think about you, you will suffer till you leave this earth. Tó bá jẹ́ pé tí àwọn èèyàn máa wí táwọn èèyàn máa sọ, òun ni ó máa ń jẹ́ top priority concern tiẹ̀. Tó jẹ́ pé in anything tó bá máa ṣe, wà á kọ́kọ́ put people into consideration pé kí làwọn èèyàn fẹ́ wí, kí làwọn èèyàn fẹ́ sọ. Tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń gbégbèsè ayé tiẹ̀ nìyẹn, wà á suffer táyé òfin tán ni. I don't care what people will say. Who are the people by the way and by the bush? Wọ́n ní sóríire. Who are the people by the way and by the bush? People ò ní soríire, wọ́n ní kájọ́re, wọ́n fọjọ́ lọ́jọ́ lọ ni, wọ́n ní jèrè ọmọ. Èmi kà. Who are the people? Ta ni people? Mi mọ̀ táwọn èèyàn máa wí, mi mọ̀ táwọn èèyàn máa sọ. At the end of the day, nígbà tó ló wà nínú ìpòrúru ọkàn ìṣòro inú ayé, kí ló dé tí people yẹn ò wá wá? Kí ló dé tí wọ́n wá wá? Kí wọ́n wá. Ṣé báyìí àwọn people tó ń sá pé o fẹ́ yín tí wọ́n á wí, o fẹ́ jẹ́ kí wọ́n sọ tí ọ̀dà ń pa rẹ̀. Ṣé báyìí náà ni ẹ ti bẹ̀rẹ̀ sí ní dá ọ lẹ́bi látànà báyìí sìn? Wọn ò tiẹ̀ farabalẹ̀ wo fídíò yẹn, wọn ò farabalẹ̀ gbọ́ tẹnu ẹ bóyá o jàre àbó o jẹ̀bi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní dá ẹ lẹ́bi because apá ibi tó o ti ń bá wọn fà àwọn favourite tí wọn ló pọ̀ ńbẹ̀. But àwa táwa jẹ́ aláròjinlẹ̀ àwọn mọ̀ pé o jẹ̀bi
kò lè sí ẹ̀kẹ́ anybody máa ṣe people cannot block us ẹ lè block tiwa because ibi tẹ́ ti fẹ́ ba èmi jẹ́ èmi ti bàjẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ ó máa yà yín lẹ́nu á disappoint yín ẹ máa wà disappointed at some point tẹ́ bá rí pé ibi tá a ti ẹ̀ ti ní ká ba wèrè jẹ́ gan kò dáa níbẹ̀ náà. ó ní ètò kan tá a máa lọ rè ṣe ń gbà kan pọ́n fáàbọ̀ pọ́n wèrè kan ní jẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ni mo gbọ́ pé ọmọ rédíò ti pè wọ́n bẹ̀ pé ẹ má pè sí mọ́ o kó sì tó pè wọ́n kọ̀mọ́ kémi ti bàjẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ èmi ti bójú wọn jẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀ so you don't need to ó máa wà disappointed tó o bá ń gbìyànjú àti bà mí jẹ́ níbì kan mo ti bára mi jẹ́ níbẹ̀ already so èmi ti bójú wọn jẹ́ níbẹ̀ tẹ́lẹ̀ so kò dẹ̀ sí ẹ̀kan tí wọ́n lè ṣe sí they can do nothing absolutely nothing about me kò sí tí wọ́n ṣe sí wọ́n block ẹ níbì kan wọ́n block ẹ níbì kan torí pé o depend life ẹ lórí tí o gbà lọ́wọ́ ẹnìkan àtẹlòmíì ni I would rather come online and post my account number anybody yóò sunkún wọ́n dalẹ̀ náà ni màá tuntun post ẹ lọ béèrè gbogbo apá bíi tí wọ́n ti ń tàgì bíi tẹ́bí ìlú káwọn ń ṣe mú mi àwọn abúmọ̀kù ń tọrọ owó lọ́la gbogbo bẹ́ẹ̀ náà mo tún post account number sí kò sí ní tẹ́ ṣe sí náà yóò máa dùn yín náà ní ìfá ìpò wá ń dùn yín yẹn ló múnú tèmi dùn ẹ lè ní nǹkan kan tẹ́ ẹ máa ṣe there's nothing you guys can do about it absolutely nothing so new thing ni àwọn èèyàn learn online sìn ẹ máa ní láti learn new thing you gonna learn and you learn in the hard way so owó yẹn jẹ́ nìyẹn ọmọ Suna àbí kí ló ń jẹ́ stand up like a man kó o dẹ̀ dání ara ẹ̀ rìn kọ́rọ̀ lè dá ṣaka lẹ́nu ẹ̀ kó o lè sọ tó bá wù ẹ́ lẹ́nìtime tó bá wù ẹ́ láti sọ dá ìyìn ara rẹ̀ rìn yéé ṣe bọ̀yìbọ̀yì káàkiri and once again o ò nífẹ̀ẹ́ anybody in tó jẹ ló ń wá káàkiri which is not bad kò sí ní tó burú nu kéèyàn ọmọ wa ní tí ó jẹ káàkiri but let your intention be known from the onset aláìmọ̀ wá sọ́dọ̀ yín o nǹkan méjì tí mo bá wá rè o bóyá mo lè mọ bá yín rò tí ògo fi lè mọ ẹran náà ògo lọ́wọ́ and at the same time bá a bá rí àwọn àtẹnu kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a tún lè máa fi gáìdì ìyẹn náà ó tún lọ. a ní mo sọ fún yín pé kò sí ọjọ́ tí bàbá ọlọ́pọ̀ èèyàn pè mí wá sílé wọn kéèdì nǹkan kan 150k tí bàbá yẹn máa ń fún mi kò kí ń dín nǹkan kan ní 150k ebi ọlọ́pọ̀ èèyàn máa ń fún mi lówó ṣé bẹ́ẹ̀ mi ni mo join APC lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo dẹ̀ mọ̀ wípé èèyàn gọ́vnà ni bàbá ọlọ́pọ̀ èèyàn bàbá yẹn ò dẹ̀ bínú gan sọ̀rọ̀ mi fún bàbá ní ẹ̀ ọmọ kékeré ni tí kò ní jẹun ṣé ọmọ yẹn ò ní live life ẹ ní ọmọ kékeré ni àwọn ọmọ yìí sì ń gbìyànjú àti grow ní tí wọ́n ń pè lágbára tó ní làákàyè nìyẹn kò ń ṣe àwọn ènìyàn míì tẹ́ máa kàn fẹ́ jẹ́ kí ilé ayé wà stand still in the name of loyalty so ìwọ náà ti learn nìyẹn o ọmọ Suna o ti learn nìyẹn irun mú ẹbí kankan fọ bọ́ bó ti yẹ pé inú mi dùn sí ń tó ṣẹlẹ̀ sí ẹ inú mi dùn because wọn náà o kì í ṣèyàn gidi lórí ọ̀rọ̀ tèmi èyí tí ẹ ṣèyàn dáadáa a ní gbogbo ìgbà lọ́mọ yìí mọ́ gbogbo ń tọ́ bá ti against mi báyìí ibẹ̀ lẹ́ẹ̀tì kọ́kọ́ bá tí ó ṣe tẹrun mú tààrí Ọlọ́run ti wá mú ọ náà báyìí orí mi ti mú ọ sọ́ra tán lọ́wọ́ ẹ̀yìn alára wọn kọjá bó ti jẹ́ kọjá bó ti lóun ó jẹ oje ẹ kú.